Babaláwo International, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ káalẹ́, ní gbogbo ibi tẹ́ ti wò mí. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Mo fẹ́ lọ́jọ́ ni mo fi bẹ̀ gbogbo wa pátápátá láìkọ̀ọ̀kan, àtọkùnrin, àtobìnrin, àtọmọdé, àtàgbàlagbà tẹ́ ń wò mí, pé ilé ayé gba ọgbọ́n, ó gba ọgbọ́n. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Most of our kan wà ní ìlú òyìnbó, a ò nílé lórí, à ń yálégbé ni, à ń sunkúnlé, à ń ṣe gbogbo ẹ̀, à ń ṣe ilé ìṣe tọ̀hún. Ẹ jẹ́ ká gbìyànjú ara wa, ẹ jẹ́ ká rìn sí ara wa. Lóòótọ́ ó ti lọ sí ibì kan sí kejì, kan ti ṣèkà sí ẹ àbí kan ti gbá ẹ, ọmọ ìyá mi gbàgbé nípa ẹ̀. Gbàgbé nípa ẹ̀ o. Wọ́n gbá ẹ, wọ́n gbá ẹ, gbàgbé nípa ẹ̀. Gbàgbé nípa ẹ̀. Move on, continue to move on. Continue to move on in life. Èèyàn dúró síbì kan, but ibi tó bá mọ̀ pé o ti ń ṣiṣẹ́, Ọlọ́run gbàdúrà ẹ̀ ń bẹ̀ yẹn, Ọlọ́run bùkún ẹ̀ ń bẹ̀. Ó lè jẹ́ pé Ọlọ́run kọ kádàrá wọ pẹ̀lú ẹ̀ mọ́ra. That's the reason why tó fi Ọlọ́run fi gbàdúrà ẹ̀ ń bẹ̀. Tó ló bá lè gbàdúrà ẹ̀ ń bẹ̀, what you need to do, ọmọ ìyá mi. Má sá kúrò ńbẹ̀ o, bó bá sá kúrò ńbẹ̀, tó bá lọ sí ẹ̀bùn kó torí pé orí babaláwo kan bó wà online àbó ó wà online àbó popular níbi tó wà, wà fẹ́ lọ torí pé ó láìkí babaláwo yẹn, ó fẹ́ lọ bá pé kó ṣe kan fún ẹ, tó bá fọwọ́ kàn ẹ́ lórí àbó ṣe kan fún ẹ, á da gbogbo ìrìnàjò ẹrú ni. Ó lè jẹ́ ẹni tí ò lówó, ẹni tí ò lórúkọ pátá, òun ní ẹlẹ́dàá máa bá kádàrá ẹ̀ mu, tó máa gbórúkọ ẹ̀ ga, tó máa gbogbo ẹ̀ ga. So mo bẹ̀ẹ́ mọ̀rọ̀ ẹ, wọ ọmọ ìyá mi tí ó ń wò mí, gbìyànjú ara ẹ, sáré ara ẹ, Ọlọ́run aṣọ ìmí náà fọlára mi. Ogun yìí, ogun tó fi ń kọ́lé ni. Ẹni tó bá sunkún lé pé ilé kíkọ́ ní Nàìjíríà àti olókùnkùn, bóun sunkún ilé kíkọ́, ó fẹ́ ra lé ni, ó fẹ́ kọ́lé ni, kó balẹ̀ káàkiri ẹ̀ bá lè bò. Kí ló máa lọ wá, ọmọ ìyá mi? Lọ wá iyẹ̀pẹ̀ tí alákàn tó wà síta. Iyẹ̀pẹ̀ tí alákàn wà síta, ọmọ ìyá mi mú, bu iyẹ̀pẹ̀ yẹn, bá ti bu iyẹ̀pẹ̀ yẹn, sá iyẹ̀pẹ̀ yẹn, bá ti lè sá iyẹ̀pẹ̀ yẹn, á gbẹ díẹ̀ náà ló ní díẹ̀. Wọ́n wá lọ akúná, wọ́n wá odidi atare kan tó gbó dáadáa. Wàá bú èpo ara ẹ̀, wàá mú ọmọ atare ìwọ ní jẹ́ kó yọ dànù. Wàá tú gbogbo ẹ̀ sínú abọ́ kan, wàá tú ọmọ atare sínú abọ́ kan, wàá dà pẹ̀lú iyẹ̀pẹ̀ yẹn, wàá lọ, wọ́n á kúná dáadáa, kúná. Wọ́n á mú ẹyẹlé funfun gbáláú tó yẹ pé gbogbo ara ẹ̀ ló funfun. Wàá mú, wàá pa, bá ti pa, ọmọ ìyá mi, wàá gé sí 16 orí ẹ̀, ìyẹ́ ara ẹ̀ wàá dànù. Wàá gé ẹyẹlé sí 16, wàá mú gbogbo kó tó lọ yẹn pẹ̀lú ìsàsì tuntun. Wàá dà ẹyẹlé lórí, ó gé sí 16 ọmọ ìyá mi. Wàá ṣe kí ni? Wàá gbàdúrà sí, wàá ṣe, wàá fi epo sí, wàá fi iyọ̀ sí, wàá gbàdúrà sí. Wàá ti gbàdúrà sí ọmọ ìyá mi, kí ló máa ṣe? Ọmọ ìyá mi? Wàá ṣàdúrà sí. A lè máa fọwọ́ lásán, owó ẹ lásán ni, fọwọ́ ẹ, ọwọ́ tó ti fọ̀dí tó ti fi kó fọ́ dáadáa. O lè fọ́ tí ògógóró kó fi fọ́, wá ti fọ́, àṣọ wa máa mú lẹ́ẹ̀kan, wọ́n máa ṣàdúrà sí, wọ́n máa ṣàdúrà. Ilé kíkọ́ yẹn gbogbo ní kó máa ṣàdúrà ẹ̀. Ọmọ ìyá mi, láàárín oṣù mẹ́ta, Ọlọ́run á bùkún ẹ. Àwọn most of àwọn bàbá wa ní wà yẹ pé Ọlọ́run ti bùkún, Ọlọ́run ti ràn lọ́wọ́, ó ti ṣàánú fún. Nǹkan tó máa ń lò ní tó máa ń ṣe nìyẹn. Àwọn nǹkan tó máa ń ṣe nìyẹn, tó máa fi dolówó, tó máa fi dọlọ́lá, tó máa fi dọlọ́rọ̀, tó máa fi ń là fún wọn, tó máa fi dé fún wọn. Ọmọ ìyá mi, Ọlọ́run ti pèsè fún mi. Mo ti nílé. Àfi kọ́ lọ́ọ́ máa pèsè fún mi kí máa ní sí, kí máa ra mọ́tò sí. Bó ti jẹ́ nìyẹn. Lóòótọ́ mo fowó ara mi kọ́lé rí, mo mọ̀. But àwọn mi wà tó yẹ pé ọkọ̀ fún mi ni. Mi ti fowó ara mi ra mọ́tò rí, ó rà fún mi ni. Ìṣẹ́wó mi ni. Ọmọ ìyá mi, bó bá wù ẹ́, kò gbọ́, kò ṣe, kò tẹ̀lé. Bó dé wù ẹ́, kò má tẹ̀lé. Bọ̀ ní èpè àti àdúrà wá ṣe kan fún mi bá yá. Ní èpè àti àdúrà wá ṣe kan fún mi tó bá yá. What you need to do this work,
do this work. Don't allow people to deceive you. Pé kò sí ìkan wà. Àṣírí máa ń bò àwọn àṣírí bàbá ẹ̀ tó fi kọ́lé tó fi sọ pé ó fẹ́ jogún tó fẹ́ para ẹ̀ tó fẹ́ pa ẹ̀gbọ́n àbẹ́ àbúrò ẹ̀ lé lórí. Bàbá ẹ̀ ó dágbọ́n sí ni. Ṣèbí bàbá ò dágbọ́n sí àbí? Jókòó síbẹ̀ ìwọ tó wà lónìí ìbò tó gbórílé torí ẹ̀rí podoro tó ti jẹ́ ọmọ Yorùbá torí ẹ̀rí podoro nílùú òyìnbó yẹn. Sọ pé kò sí kan ní ilẹ̀ Yorùbá ayé ẹ̀ ta pa ò. Wo ọmọ yá mi mo fi Ọlọ́run bá bẹ̀ẹ́ má gbé ọ̀rọ̀ ẹ̀sìn kankan wá sórí péjì mi ò bá gbé ẹ̀sìn kankan àfọ̀ṣẹ́ wà lẹ̀ tí màá ti fún ẹ nípè kó kọ́ mi bastard. Ayé á ta ìpamọ́ ẹ ayé á bàjẹ́ ó bá sọ pé ó fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn wá sórí péjì mi yálà ó jẹ́ muslim ni yálà ó jẹ́ oníṣẹ̀ṣe ni yálà jẹ́ kìrìsìtẹ́nì ni ayé á ta ayé á bàjẹ́ kọ̀lẹ̀kọ̀lẹ̀ bá gbẹ̀sẹ̀ kankan wá sórí péjì mi tí á bàjẹ́ àbó gbé wà lára wá sórí péjì mi tí ẹ máa bàjẹ́ ní kọ̀lẹ̀kọ̀lẹ̀. Ìkà tó mo ṣe fún gbogbo everybody ni because we have the same flesh, the same look. Forget about that. Mo yẹ mi èmi ò lára fi hàn because n bẹ lọ́wọ́jú n bẹ lówó gidi mi ò lára fi hàn àdúrà àgbà wàá ti ẹ̀ṣẹ̀ láyé o ojúkọ mi náà kò yí padà Babaláwo International. This is my number 081 222 mẹ́ta nìyẹn 14891 081 222 14891. God bless you.